mo tún dé mo gbé tuntun dé nílé orin mo dé mo gbé tuntun ewì dé ní kíkà àtòní àtewì iṣẹ́ ọwọ́ wa ni o ẹ wá tẹ́tí kẹ́ ẹ wá gbóni ewì tó wáyà mí ọlọ́run fẹ́mi balógun Awolumate ọba ní ti dé o balógun dòdò ń dára ire ti dé láti wá forin ewì dára bàbá ìjẹ̀bú adúpẹ́dúpẹ́ o Chief Kensington Adébùkọ́lá Adébútú bàbá Rẹ́mọ bàbá ìjẹ̀bú at 90 gbogbo ọmọ Rẹ́mọ ń dúpẹ́dúpẹ́ bílíọ̀nù owó ńlá tẹ́ ẹ gbé fún gbogbo àwa ọmọ Rẹ́mọ fún ayẹyẹ ọjọ́ ìbí bàbá ìjẹ̀bú at 90 adúpẹ́ ẹ ṣeun wa bàbá àgbà lórúkọ ọba àkárìgbò olórí aládéládé nílẹ̀ Rẹ́mọ àti gbogbo ọba nílẹ̀ Rẹ́mọ pátá àtàwọn ọmọ ìlú à ń dúpẹ́ fún bílíọ̀nù tó gbé bílíọ̀nù pọ̀ sẹ́yìn owó tẹ́ ẹ gbé fún wa nílẹ̀ Rẹ́mọ fún ìdàgbàsókè gbogbo Rẹ́mọ pátápátá o káfàtà. ẹ̀ṣẹ́ kì í dédé ṣẹ́ àjọmọ̀ bẹ́ẹ̀ ni ènìyàn mi bàbá ìjẹ̀bú ni akọni tó jẹ́ kórin ewì ó sọ nínú mi bóyún ṣe ń sọ nínú abiyẹmọ oore àtàbàtà tí à ń rí tó yẹ ká máa dúpẹ́ fún nítorí ká má bàa dàbí abara mòore jẹ ẹ̀dá ká sì má bàa dàbí ẹnìkan òkè ọ̀hún tó fojoojúmọ́ ń béèrè oore tí kì í fọjọ́ kan dúpẹ́ oore tí wọ́n ṣe fún irú wọn kì í ṣèyàn pàtàkì. Adébútú Kensington gbogbo ọmọ Rẹ́mọ ń dúpẹ́ o ọpẹ́ ńláńlá ń tọ́ sí Chief Kensington Adébùkọ́lá Adébútú bàbá ìjẹ̀bú bàbá Rẹ́mọ at 90 bàbá onínúure bàbá oníbúọrẹ bàbá àwọn ọba bàbá olówó bàbá mẹ̀kúnnù ní bàbá wa oore má lè gbàgbé oore bàǹtàbàǹtà oore àgbọ́fọwọ́gbárí mú oore gbàǹkangbì oore ní oore má lè gbàgbé ni bàbá fi ṣe ayẹyẹ 100 ọdún wíwà lórí òkè èèpẹ̀ oore ni fún gbogbo ọmọ Rẹ́mọ oore tó kọ yọyọ ni oore tó kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ púpọ̀ ohun tí mo rí tó jọ mí lójú níbi ayẹyẹ ọjọ́ ìbí bàbá ìjẹ̀bú at 90 òun ni mo fi gbà pé ohun tójú òrírí ò ní wáyé rí o ẹ gbà bẹ́ẹ̀. bàbá ìjẹ̀bú ṣohun tẹ́nìkan ò ṣe rí lójú wa ayé gbọ́ ìlú mọ̀ ìlú ń jó inú gbogbo ìlú ń dùn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. bàbá mo bá yín dúpẹ́ pé wíwà láyé yín ṣojú irú wa àwọn àgbààgbà ti fi yé mi pé ẹ̀ẹ̀kan lọ́gọ́rùn-ún ọdún lọ́ba aláwùrà bí máa ń dárú yín sáyé irú yín kì í pọ̀. bàbá ìjẹ̀bú mo ti bá yín ṣe máa dúrà ojoojúmọ́ tí mo ń ṣe 100 tí yín á lé o pẹ̀lú àlàáfíà ara ẹ sì ní ṣòfò ẹ ò ní pàdánù ẹnì kankan nínú wa ó dá mi lójú pé àdúrà òun á gbà. àwọn àgbààgbà ìlú sílùú gbogbo ládéládé gbogbo lóyè gbogbo olówó àwọn ọlọ́lá ńlá gbogbo bọ̀rọ̀kìnní ọ̀tọ̀kùlúùlù lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ni wọ́n dúpẹ́ oore ńlá tẹ́ ẹ ṣe fún Rẹ́mọ bàbá ìjẹ̀bú adúpẹ́ o ẹ túbọ̀ dàgbà
ọ̀rọ̀ bàbá Ìjẹ̀bú bàbá rẹ̀ mọ́ dọ̀rọ̀ àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rérin ká sọ pé arérin ni kò sọ̀rọ̀ kò wá síbi tọ́wọ́jà erin òde lọ́rọ̀ Balógun ìlú Ìpẹ́rù Àkẹ̀sán nínú oore ṣíṣe wàláhì oore ọ̀hún pọ̀ kódà ó pọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ ó pọ̀ pa ó pọ̀ jù ó pọ̀ gan ni gbogbo ilẹ̀ Yorùbá ni bàbá ṣoore tí ò lẹ́lẹ́gbẹ́ sí àwọn oore tí ò ṣe fi díwọ̀n tẹnìkankan tẹ́ ẹ bá dáàfin lórísun Yorùbá nílé Ifẹ̀ Ọlọ́run gbọ́ o ẹ̀ ó yin bàbá Ìjẹ̀bú púpọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ló ṣe rí lọ́pọ̀lọpọ̀ àwọn ààfin wa gbogbo nílé ní lẹ́yìn odi oore ilé ìwòsàn ò lẹ́lẹ́gbẹ́ àwọn ilé ẹ̀kọ́ wa ifáfitì gbogbo ni bàbá náwó sí pẹ̀lú ọ̀ọ̀lù àgbà ìyanu bàbá tún ṣe fún gbogbo ẹlẹ́sìn gbogbo pátápátá porongodo kò dẹ́nì kankan sí nínú wọn àwọn arúgbó ń gbà tọ́jú dáadáa bàbá Ìjẹ̀bú ń tọ́jú àwọn opó tó pọ̀ púpọ̀ tá a bá ní ká máa ka oore bàbá Ìjẹ̀bú ní ṣíṣe kò lẹ́lẹ́gbẹ́ o tá a bá ṣe rẹ́kọ̀dù 10 ẹ rí i pé a tún ṣẹ́kù sílẹ̀ òdòlé Oòduà from the source a dúpẹ́ o aṣojú ọba gbogbo Èkó à ń dúpẹ́ lọ́wọ́ yín akọgun gbogbo Rẹ́mọ amóore tí ẹ ṣe fún wa Balógun gbogbo Ìpẹ́rù Àkẹ̀sán baálẹ̀ ọjà ibi owó gbé so bàbá ìgbàgbọ́ bàbá gbogbo Methodist nílẹ̀ Nàìjíríà oore kò ní sùn yín ṣe ẹ bá mi ṣàmì kájọ gbé tó àdúrà mi ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù tẹ́ ẹ gbé fún wa ní Rẹ́mọ ó jọ wá lójú gidi gan-an ètò tí ń lọ bí a ṣe fẹ́ náwó náà tó máa fùnà lórúkọ Adébútú Kẹ̀sìntìn bàbá gbogbo Rẹ́mọ too much money lówó tẹ́ ẹ fi ṣayẹyẹ 90 ọdún bàbá Ìjẹ̀bú àti 90 owó náà ò kúkú ní tán láéláé á túbọ̀ máa pọ̀ sí ni lọ́lá Ọlọ́run ọba Ìdùmarè kúkú ti ṣe yín ní agbọ́nmágbẹ aṣọ má dáwọ́ dúró tí ò ní tán láéláé mo ṣe inú àdúrà mo gbé tó àdúrà mi. Ṣáṣí Kẹ̀sìntìn Adébútú bàbá Ọládipúpọ̀ Ṣélàdó bàbá Ọmọbọ́láńlé bàbá Olúwaṣẹ́gun bàbá Tèmítọ́pẹ́ bàbá Adébísí o bàbá Jíbọ́lá Adébùkọ́lá bàbá Adétòkunbọ̀ bàbá Ìjìrẹ́ ará Ìṣokùn Ẹdúnjọbí ọba ọmọ bàbá Táíwò Kẹ́hìndé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí ẹ ti ṣàdọ́rùn ọdún láyé ẹ ó ṣe jù bẹ́ẹ̀ lọ lójú wa ara tuntun kì í tán lọ́wọ́ òyìnbó ara tuntun ò ní tán lọ́wọ́ yín lágbára Ọlọ́run ọba Bíbélì kì í tán nílé onígbàgbọ́ owó kò ní tán lọ́wọ́ yín àlàáfíà kò ní tán lára yín. bàbá wa Adébútú Kẹ̀sìntìn a dúpẹ́ ṣeun bàbá Ìjẹ̀bú àti 90. tí wọ́n bá wá bí yín pé ta ló forin ewì ń dúpẹ́ lọ́wọ́ ọ̀sà Kẹ̀sìntìn Adébútú èmi ní ayé ò nífẹ̀ẹ́ lòmíì ṣe mí àìsí Ọlọ́runfẹ́mi Balógun Awolumate àkànbí oníyá ò mebi akérélójú finú ṣọgbọ́n aṣòro fìjà lọ ọkùnrin ogun aṣòro fìjà lọ ní Ọlọ́run ọba Ìdùmarè lórí social media àti gbogbo digital platform pátápátá Awolumate ọba ni mò ń jẹ́ o OBA of Africa Entertainment ògo ìdùnnú Rẹ́mọ tí kò ní wọ̀ sókùnkùn ni èmi lọmọ láyé òde lábọ̀ṣẹ́ alábọ̀ṣẹ́ tí kì í fa àfọ̀dànù ọmọ ń lo okú ìráyè ń lo okú ẹ̀ tíìtì ọba ìmàlẹ̀ tó gbé ní ìtẹ́yọwọ́ agada ọmọ ẹ̀pọ̀ṣọ̀ bàgẹ́. irọ́ ikú là ń pa má dà elépojò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching.